ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. Yorùbá bọ̀ wọ́n ní ibi tí a bá roko dé ibẹ̀ náà ni a máa ń fàbọ̀ bá gẹ́gẹ́ bí Olùkùnmi Olúwàbùkọ́lá gẹ́gẹ́ bí ó ti ń bá bọ̀ torí pé ẹni tó bá lọ òun náà ló bá kú gẹ́gẹ́ bí àlàyé tí ọba Láyélúwà tí wọ́n ti ń ṣe fún wa lórí ìlú Òfìkè ibẹ̀ náà ni èmi Adéọlámi tí mo ti fẹ́ gbé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí orúkọ tèmi náà ni Adéọlámi Ọlátúnjí kẹ́pẹ́ fún wa ẹ ṣeun gan ni ìbéèrè mi tí mo fẹ́ béèrè òun náà ni pé ǹjẹ́ a lè sọ pé bóyá láàrin ààrẹ àti Ọ̀yábí kí ni a lè sọ pé ó jẹ́ bí àjọṣepọ̀ tàbí báwo ni àárín wọn ṣe rí. Ọ̀yábí ààrẹ Akínwùsí Olúwọ̀ndé náà ni wọ́n dàpè ní Ọ̀yábí ní àkókò ìgbà yẹn àwọn ìtàn Ògbómọ̀ṣọ́ kan sọ wípé lẹ́yìn bá orílẹ̀ Ìgbọ́n ibi kan bẹ tó ń pè ní Àjàṣẹ́ ni Ọ̀yábí wà tó ń fi kọlù Baṣọ̀run Gáà ní tabawo ilẹ̀ Benin Republic Àjàṣẹ́ wà ń bẹ now bàbá wa ikú bàbá yèyé tó wà ń bẹ kọ̀ǹfàmù pé ààrẹ Akínwùsí Olúwọ̀ndé tí ní Akànsán roundabout statue rẹ̀ wà ń bẹ Akínwùsí Olúwọ̀ndé so òun ni wọ́n fi ṣe ààrẹ ọ̀nà kakanfò kẹta nílẹ̀ Yorùbá so Ọ̀yábí yẹn ó look more like nickname ó look more like nickname sí àwa but Akínwùsí Olúwọ̀ndé làwa mọ̀ pé wọ́n fún ní title ààrẹ ọ̀nà kakanfò kẹta nílẹ̀ Yorùbá a ní adé àmìjìgì àti ọ̀pá òǹdúrọ̀ yẹn ó wà nínú ilé ohun tí mo lè mú jáde tí ẹ máa rí ni nígbà tá a bá máa fẹ́ parí program yìí so máa fi hàn yín kẹ́ tó lọ ẹ tẹ̀lé rí we were given that staff of office there is a document archival material tó jẹ́ document tó wà attached to it as a staff of office so adé àmìjìgì yẹn adé olórí ogun ni eléyìí tí bàbá fún Gani Adams tí adé àmìjìgì ìgbà kan yàtọ̀ sí ti bàbá fún Gani Adams tí n bá fi picture hàn yín lè bí adé àmìjìgì wá ṣe rí tí kábíyèsí àná tí wọ́n dé tán fi ya picture kan picture kan ẹ máa rí bí ó ṣe rí ó dàbí bí àtẹ báyìí ó wá ní kíní lórí so ó dẹ̀ ní jàwàjàwà so gbogbo àwọn tó mọ̀ sí ọba tí ò tí ì gbadé láyé ìgbà kan àwọn ni wọ́n máa ń dé adé àmìjìgì tí bí olórí ìlú tó tún lẹ́sì sí àbí àwọn bàbá wa ikú bàbá yìí pé láyé ìgbà kan àwọn ọba tí ń dádé gan bá wọn ju 16 náà lọ ní ìgbà yẹn so ṣùgbọ́n bàbá ti wà Ẹlẹ́kọ̀lé ọba aládé ni láti wà ìgbà wáṣẹ̀ so lára àwọn 16 tí mo sọ yẹn Ẹlẹ́kọ̀lé wà bẹ́ẹ̀ so ìyẹn ló jẹ́ kí àwọn ìtàkùn sí adé so Ọ̀yábí is a nickname given to the third Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land àwa sì ni third Ààrẹ Ọ̀nà Kakanfò in fact ikú bàbá yìí bàbá kábíyèsí o wọ́n tó confirm ẹ̀ pé nítòótọ́ àwa ni there is a letter he wrote tí wọ́n dẹ̀ tó confirm ẹ̀ pé in 1779 or thereabout ni wọ́n confirm title. ẹ ṣe kábíyèsí ẹ pẹ́ fún wa
ipa wo ni ààrẹ kó láti rẹ́yìn Baṣọ̀run Gáà? Ipa tó kó ó pọ̀. Àkọ́kọ́ inú ẹ̀, ààrẹ ń ló gba Adégolu, Aláàfin Adégolu, òun ló gbà á nímọ̀ràn pé kó fa ọmọ rẹ̀ Oṣù, kó fà á fún tẹ́yìn gbogbo àmọ̀ ní Àgbọ̀nrín, kó fà á fún Gáà. Ẹ rí i pé Oṣù ló mọ ni wọ́n lò láti fi mọ kí ni ìdí agbára Gáà. Ibi ìdí agbára Gáà sì wà ní ìkòkò tí wọ́n bá ti kó sínú ìkòkò yẹn, kò sí ohun tí ò lè tọ̀nù sí, ìkòkò àgbo ni. So ọjọ́ tí wọ́n máa ń kógun jà, a rí i pé wọ́n fọ́ kòkò àgbo yẹn. Ìgbà tó gbóná tí gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní bà lọ́tùn lósì tó ń sá lọ pé kóun ló lọ wọnú ìkòkò àgbo yẹn kó jáde, ó délé onígbàgà. So ó rọ̀ lọ́wọ́, ó rọ̀ lẹ́sẹ̀, ni wọ́n ṣe conquer rẹ̀ ní. They conquered him alive, kì í ṣe pé wọ́n pa á, wọ́n conquer alive ni. Ni wọ́n ṣe máa sọ pé bó bá lè ṣìkà, tó bá láyà kó ṣìkà, kò rántí ikú Gáà. kò rántí Gáà. Ẹ ṣé gan ni kábíyèsí. Ọdún Ìlúkú tí a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí, báwo ni ọdún Ìlúkú, báwo ló ṣe máa ń lọ, àti pẹ̀lú àwọn àsìkò wo ni ẹ fi máa ń palẹ̀ mọ́ fún ọdún Ìlúkú? Bóyá bí ká sọ pé ṣé tó bá kù ọ̀sẹ̀ méjì ni, ṣé tó bá kù oṣù kan ni, àbí ṣé tó bá kù bí oṣù mẹ́fà, bí àsìkò wo lẹ fi máa ń palẹ̀ mọ́ fún, àti pé báwo ló ṣe máa ń lọ? Well, bí mo ṣe sọ fún yín wípé ọdún Ìlúkú ọdún gbogbo ìlú ni. Ìlú wa, ìlú méjì l'Ọlọ́run fi dá wa lọ́lá. Àkọ́kọ́ ẹni Òfìkì, ìkejì ìlàgbọ́ Ààrẹ. Gbogbo aláwa entitled sí Ìlúkú. Torí mo ti sọ̀tàn bí Ìlúkú ṣe jẹ́ fún yín lánàá nínú interview àkọ́kọ́ tí a ṣe. Ẹ rí i wípé ohun tí wọ́n bá pè ní nǹkan àjọni, ó kúrò ní nǹkan tèmi. Ó ti yé yín nísìn. Ó sì ní ẹni tá a fi ṣe custodian rẹ̀ tó jẹ́ bí abọ́ rẹ̀ bẹ̀. Òun ni Abọ̀lúkú, ìdílé wọn bẹ̀ Àgẹ́rẹ̀ ni. So Abọ̀lúkú lòun, but he is not the owner of Ìlúkú. Òun ni wọ́n kàn fi ṣe bí abọ́ rẹ̀ Ìlúkú. Now nígbà àwọn bàbá wa, àwo mọ exact month, calendar month, but ìgbà táwa dé làwa tó gbé sí December. Bàbá tó gbéṣẹ̀ kémi tó débẹ̀ tí wọ́n bá fẹ́ bọ Òṣàlá, September ni bàbá máa ń bọ Òṣàlá. But ìgbà tèmi dé, mo change sí December. Mo dẹ̀ tún change àwọn ètò lábẹ́ rẹ̀. Tẹ́lẹ̀ bàbá òun nìkan àti àwọn tó jẹ́ bí abọ́ rẹ̀ di Òṣàlá, torí àwọn ọmọọba ni wọ́n ń take care. À ń pè ìyá wa kan ní Oyèrogún. Àgbàlagbà nìyá, she should be around 80 something now. So àwọn ni wọ́n jẹ́ bí custodian Òṣàlá. So àwọn àti bí èèyàn méjì ni bàbá kan máa mú lọ sí Ọbàtálá. Gbogbo olúgan ò ní mọ̀. Lẹ́yìn pé tí wọ́n bá dé tí ìlú bá sọ, wọ́n á ti pẹran, wọ́n á ti kóṣù wá, wọ́n á ti dáṣu wá látọ̀nà oko. So wọ́n á jiyán, kálukú dẹ̀ wọ́n á túká. But ìgbà tèmi dé, mo ní láti tún change nǹkan because by virtue of ọba ọ̀lẹ́sìn, but Christian lèmi. Because kí n tó dórí ìtẹ́, mo dẹ̀ gba Jésù gbọ́ gan. So mo ní láti wo báwo mo ṣe fẹ́ balance ẹ̀. So mo pe ìpàdé àwọn mọ̀lẹ́bí, àwọn olóyè mi, àwọn community executive, gbogbo wọn jókòó. Ẹ sọ fún wọn pé ọdún Ọbàtálá o yóò ní ìyípadà díẹ̀. Bá ṣe máa ṣe ni pé ṣé gbogbo alámọ̀ wípé ẹ̀sìn bíi mẹ́ta ló wà nílùú.
ìgbàgbọ́ ń bẹ, mùsùlùmí ń bẹ, àwọn bàbá wa náà ń bẹ, nípa kankan rẹ̀. So kí kálukú lè mọ̀ wípé orírun wa ni Ọbàtálá, kálukú náà ní ẹ̀tọ́ láti lọ ṣàdúrà ní ìlànà tiẹ̀ níbẹ̀. So àwa open rẹ̀ wípé ó di ọdún gbogbo ìlú, kì í ṣọba nìkan ni ó lọ bẹ̀, òun kan lọ ń wúre fúlù. So ara changes tí ó dé bá irú Ìlúkú nìyẹn. Ìlúkú bí irú àyájọ́ ọjọ́ òní tí a lọ sí òkè Ìlúkú yìí, àwọn mùsùlùmí á lọ, àwọn kírísítẹ̀nì á lọ, àwọn tí wọ́n jẹ́ abọrẹ̀ gẹ́gẹ́ gan wọ́n ó dúró láyè tiẹ̀, a máa ṣe gbogbo oríṣiríṣi àdúrà, àwọn ọba ó jókòó tì í, kálukú wọ́n máa wúre tí wọ́n bá ṣe gbogbo yẹn tán wọ́n dàbí, wọ́n á dẹ̀ pa àgbò tí wọ́n fẹ́ fi bọ Ìlúkú, ẹ̀jẹ̀ àgbò yẹn náà máa space síbi tí wọ́n ti bọ Ìlúkú. So wọ́n tó bá sì mọ̀ pé o ní interest lórí tí wọ́n ń ṣe yẹn, o wà entitled láti gun orí òkè lọ, o wà entitled láti dúró lẹ́gbẹ̀ẹ́ kan lára òkè, ibi tó bá wù ọ́ ló lè dúró sí láti ṣàdúrà títí ẹ náà. And after that wẹ̀jẹwẹ̀mu ló kù, kálukú ó jẹun, á dẹ̀ máa bọ̀ wálé. So irú ẹran àgbò la máa fi ń bọ Ìlúkú, àgbò funfun. Ewúrẹ́ la máa fi ń bọ Ọbàtálá, ewúrẹ́ oníkàlà kìíní tó ní funfun àti dúdú, kì í ṣe pé bóyá dúdú mì ní jọjọ tàbí ó máa ní funfun. Ẹ ṣé àdúpẹ́ kábíyèsí. Ìlúkú tí a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan-an, báwo ni wọ́n ṣe máa ń kéde? Ó béèrè nǹkan, ó ní kí ni àwọn preparation wa, ṣóṣù kan ni, oṣù méjì ni, àbóṣù mẹ́ta. Well, a ní definite month pé báyìí. Mo ṣe ń bá wọn baálẹ̀ àgẹ̀rẹ̀ sọ̀rọ̀ ni, torí baálẹ̀ tó wọn ò tẹ̀ ẹ̀yà sí. So wípé a máa ní committee because a ní big plan tó tóbi fún ọjọ́ iwájú, wípé a fẹ́ kó di tourist attraction center tó jẹ́ pé annually àwọn ọmọ wa wọ́n wálé, nínú wọn máa dùn, lẹ́yìn pé wọ́n gbàdúrà tán, they will have the side attractions púpọ̀ máa wà. Then àwọn ọmọ wa lè máa bẹ̀rẹ̀ sí ní mọ ìtàn wa, báwo ni bí ṣe jẹ́. Annually a lè máa sọ̀tàn wa níbẹ̀, kálukú ó jẹ́ kí àwọn ọmọ rẹ̀ mọ bó ló ṣe jẹ́, báwo ni Ìlúkú ṣe jẹ́, báwo la ṣe débí, báwo la ṣe kúrò níbí, báwo la ṣe dé Òfìkì. Then ìjọba gan ó lè bá wa bójútó bí wọ́n ṣe bójútó Adó Àwáyè. Tẹ́ bá dé orí òkè Ìlúkú tó wà ńbẹ̀ ju Adó Àwáyè lọ o, lẹ́yìn suspended lake àti òkúta kan tó dó lórí ara èèyàn rí ohun tó wà ní Adó Àwáyè. Bọ̀ ní Ìlúkú oríṣiríṣi ló wà nínú rẹ̀, oríṣiríṣi omi náà. Suspended lake ó lè òun yẹn ò tó ti Adó Àwáyè, bọ̀ tó omi wà lórí òkè yẹn tí kì í gbẹ, rárá, ó dẹ̀ ní medicinal power. So and so many caves, even àwọn òkúta tó dó lórí ara wọn. Ẹ bá wo picture tí mo send sí yín, ẹ rí i pé mo jókòó níbi ibì kan báyìí, irú ti Adó Àwáyè náà nìyẹn, ó wà ńbẹ̀, oríṣiríṣi ló wà ńbẹ̀. So a ní definite period a fi ń prepare fún gan ni. We are just planning towards that. Báwo wá ni ẹ ṣe máa ń ṣe, àdàbí kí n sọ pé báwo náà ṣe máa ń ṣe ìkéde ọdún Ìlúkú ní ayé àtijọ́ àti ní ayé òde òní? Láyé àtijọ́ ṣe mọ̀ pé ìlú ò lajú tó yìí, kò sí rédíò, kò sí tẹlifóònù, kò sí nǹkan kan. Àkọ́kọ́ wọ́n ti kọ́ sí wà láàyè àwọn wípé ní òṣùpá báyìí o, ṣe mọ̀ pé oṣù báyìí ni ó ti ní àwọn different event, bá ti
ẹ̀rùn bá ti dé wọ́n ti mọ̀ pé lákòókò báyìí ni so wọ́n ti mọ táìmì yẹn fúnra wọn pé tóṣù bá ti lé o nínú ẹ̀rùn tí ẹ̀rùn bá ti ń fẹsẹ̀ balẹ̀ tóṣù lé o ní àkókò báyìí ńlá aṣọ́dún wọ́n á pago ohun tó aago nìyí wọ́n bá ti pago wọ́n á máa lù gbogbo aráàlú jáde so wọ́n á kéde fún wọn bẹ́ẹ̀ yẹn then wọ́n máa pàrókò ránṣẹ́ sí àwọn agbègbè láti wá bá wọn ṣọdún tí àwọn ọba agbègbè láti wá bá wọn ṣọdún ara ìkéde tí wọ́n máa ń lò ní ayé àtijọ́ nìyẹn. ẹ ṣé púpọ̀ àdúpẹ́. Kábíyèsí, jẹ́ ìyípadà tiẹ̀ wà nínú ojúṣe ọba àti ti àwọn abọ̀lúkú? Ìyípadà wà díẹ̀ ṣe mọ̀ pé nígbà tójú ti ń là kálukú náà ti fẹ́ máa jọ̀gá láyé ara rẹ̀ nígbà ayé àwọn bàbá wa ohun tí wọ́n sọ fáwa ni pé abọ̀lúkú àgẹ̀rẹ̀ ni abọ̀lúkú wà tí gbogbo wọn bá ti provide ààrẹ ni ó provide àgbò gẹ́gẹ́ bí olórí ìlú ni ó provide àgbò tí wọ́n fi bọ ìlú kú ààrẹ ni ó fa àgbò lé abọ̀lúkú lọ́wọ́ so gbogbo àwọn tọ́jọ́ ń ṣàkóso ìlú baálẹ̀ àgẹ̀rẹ̀ ni baálẹ̀ tọ̀ ni gbogbo wọn jọ wúre kálukú ṣàdúrà abọ̀lúkú ṣe gbogbo ètò tó kù nísìnyìí irú òní yìí nísìn baálẹ̀ àgẹ̀rẹ̀ tí ó ti múra láti lọ sọ́hùn èmi náà múra láti lọ sọ́hùn baálẹ̀ tọ̀ òun ọ̀tẹ̀ lọ kò lọ láti bí 4 years sẹ́yìn ti dórí tẹ́nísì kò tẹ̀ ní make attempt rí láti lọ so kò tẹ̀ bá anybody ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ ààrẹ àgọ́ ààrẹ kò wá síbẹ̀ rí baálẹ̀ tọ̀ àgọ́ ààrẹ kò wá síbẹ̀ rí baálẹ̀ àgẹ̀rẹ̀ àgọ́ ààrẹ ló máa ń wá lọ́dọọdún kò sọ́dún kan tí ìwà in fact ńgbà míì tó bá fẹ́ ṣe special prayer fúnra rẹ̀ pé bóyá kínní tàbí irú ilé tí Bùkọ́lá béèrè láàrin pé ṣé ìlúkú máa ń ya sí yẹn mo lè pọ̀ ó máa ń kẹ̀sọ́ ohun tiẹ̀ so ó máa ń lọ so ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé everybody is fighting for space and want to do things separately unlike before but gẹ́gẹ́ bí ààrẹ àwa máa ń ní large heart so and we give long rope let everybody do what they want to do ṣebí à ń ṣàdúrà fún lónìí àdúrà òfàjà ó ti yé nísìnyí so ìtàn kúkú yípo ohun tí kálukú ń ṣe bí kálukú ṣe jẹ́ kò lè yípo ó wà nínú archive ó wà ní gbogbo ẹ̀ and you know people live by their history so ìyàtọ̀ díẹ̀ tó wà nìyẹn so everybody ló ń try láti present àgbò in the last 6 years a ṣe òfìkìdè la fi resuscitate vegetation ìlúkú padà ìlú ló máa ń ra àgbò yẹn ó ti ń yẹ yín nísìnyí tí ìlú bá ti ra àgbò yẹn wọ́n á gbé fún àwọn kọmitì ìlú òfìkì parapọ̀ àwọn náà gbàgbò yẹn dání tí wọ́n bá ti dórí òkè wọ́n á gbé lé kábíyèsí lọ́wọ́ pé ọba kábíyèsí o ẹ fa àgbò lé abọ̀lúkú lọ́wọ́ ọ̀gbà tó ti fẹ́ máa di pé èmi nífà èmi so just give it to abọ̀lúkú and that's all so. ẹ ṣeun púpọ̀ kẹpẹ́ fún wa ǹjẹ́ a ti rí bí àwọn iṣẹ́ àkànṣe kankan tí wọ́n ti ṣe lórí ìlúkú
àmọ́ bí iṣẹ́ àkànṣe kankan ìjà àti ẹ̀rí rárá. ṣé lórí òkè yẹn bẹ́ẹ̀ ni kò sí kò tíì sí. kò tí sí. ẹ ṣé púpọ̀. kábíyèsí mo tún tá a bá wo àwọn oríṣiríṣi ìlú tó wà nílẹ̀ Yorùbá àwọn ìlú wọ́n máa ń ní àwọn ohun tó máa ń yà wọ́n sọ́tọ̀ bí àpẹẹrẹ ìlú Igbó-ọrà ìlú yẹn jẹ́ ìlú tó jẹ́ pé gbogbo wa mọ̀ pé ìbejì ṣàṣà nílé tí ìbejì ò sí nílùú Igbó-ọrà ǹjẹ́ àti ẹ̀rí nǹkan kan tí a lè sọ wípé ó ya Òfìkì sọ́tọ̀ ká lè pè ní peculiarity tó yẹ pé bóyá òkè òkun o òkè ọya o ibikíbi tá a bá ti rí ọmọ Òfìkì a mọ̀ pé nǹkan báyìí járí nǹkan kan tó máa ń ya ọmọ Òfìkì sọ́tọ̀. ohun tí àwa lè tọ́ka sí bó ń yà wá sọ́tọ̀ òun ni èdè ẹnu wa. èdè tonation wa tonation wa ti tèmi ó blend. Yorùbá tá a máa ń sọ òǹkò ni wọ́n ń pè. òǹkò ni wá. tó bá ti gbọ́ téèyàn sọ òǹkò pé ẹ kọ́kọ́ wòra yín pé ṣé àgọ́ ààrẹ ni ẹ́ àbófìkì ni ọ́ àbí ọ̀wọ́ ni ẹ́ so àwọn òǹkò là wá bẹ́ẹ̀ ni ohun tí a máa fi gẹ́tà ara wa nìyẹn. a mọ̀ pé àwọn èèwọ̀ wà ní onílé-jilé àdúgbò sí àdúgbò pé bóyá nínú agboolé wa níbí nǹkan báyìí a gbọ́dọ̀ ṣe é ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlú Òfìkì ǹjẹ́ a rí èèwọ̀ kankan tó jẹ́ wípé ọmọ ìlú Òfìkì kankan kò gbọ́dọ̀ dẹ́jà á. generally a ní ìsíngbè wọ̀ pé báyìí ọmọ ìlú gbọ́dọ̀ ṣe báyìí lẹ́yìn wípé odò ìlú yìí odò Òfìkì wọn gbọ́dọ̀ ṣe ẹ̀gbin sí ọmọ ìlú tí ń gbé ẹ̀yìn odi èèwọ̀ yẹn wà applicable sí ṣùgbọ́n kálukú ló ní èèwọ̀ nínú agboolé rẹ̀ irú àwa nísìnyí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ rẹ̀ àtẹni òjẹ́ àtẹni wọ́n máa ń ṣe fún ṣùgbọ́n ẹ̀yin àwọn ìyàwó wa tá a ṣe ń fẹ́ nísìn tí wọ́n bẹ ní ọ̀nà jíjìn so ohun tó àwọn ìdílé mi ń bẹ tó yẹ pé tí wọ́n bá bí ọmọ wọn wọ́n á lọ ya omi tí wọ́n fi wẹ̀ ni wọ́n á lọ ya omi tí wọ́n fi wẹ̀ ọmọ yẹn tí wọ́n gbọ́dọ̀ bu omi nílé wọn omi tí wọ́n bá lé gbé ọ̀nìkan ni wọ́n máa fi wẹ̀ lápá àwọn nílùú nìyẹn wọ́n tẹ̀rọ gbogbo nǹkan ni wọ́n tọrọ ẹ̀. nínú ìlú wa yìí. yes so èèwọ̀ tí wọ́n nìyẹn so generally èèwọ̀ wa ta ní náà ni pé wọn ò gbọ́dọ̀ ṣẹ̀gbìn sí odò Òfìkì torí àwọn anígbàgbọ́ pé àwọn ẹ̀mí kan bẹ nínú rẹ̀ náà Òfìkì òde èèyàn ni ó kórìíra ìdọ̀tí. tó sì kórìíra ìdọ̀tí so then ní Ìlúkú nígbà tá a wà ní Ìlúkú wọn ò gbọ́dọ̀ yìnbọn lálẹ́ lórí òkè. lórí òkè ni. wọn ò gbọ́dọ̀ yìnbọn lálẹ́ wọn ò gbọ́dọ̀ fi ẹran míì bọ́ ju àgbò funfun lọ. so àwọn ẹ ṣé púpọ̀ kábíyèsí kẹpẹ fún wa lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. orúkọ mi ni aláìlúwà ọba adéoyè olúwàgbénga adigun oyètúnjí onílọ́lá kejì ààrẹ ti ìlú Òfìkì. ẹ ṣé púpọ̀. tó kí ló pọ̀ ṣé ń báyìí náà tàbí ká sọ pé ṣókí òní ọbẹ̀ oge gbogbo ẹ̀yin ènìyàn wa nílé ẹ ṣé àdúpẹ́ gan ni èkúté ilé kan báyìí kì í ṣagbe kó tó di wípé oorun jẹjẹ bákan náà ni àmọ̀ tí a fi ń pọnmi nínú ilé àwọn náà kì í rodò kó tó di wípé ó mu tiẹ̀ odò gan-an fúnra lára rẹ̀ gan nìyí òun gan yìí sunkún wípé bóyá ẹnikẹ́ni kì í wá pọ̀n àwa èèyàn gan-an la gbọ́dọ̀ lọ láti lọ bá agbára kò ní fòkòtò kí ire wa kò ní fò wá ojú tí ẹ fi ń wò wá ojú náà kò ní fọ́ o
etí tí ẹ fi ń gbọ́ wa etí náà kò ní di. Ẹ ṣé púpọ̀ àdúpẹ́ lẹ́ẹ̀kan sí Adéọlá mi Ọlátúnjí òun náà ni ti ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ ẹ ṣé. ìṣẹ̀dálẹ̀ bá